Ọwọ́ àjọ Civil Defence ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọmọkùnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan Ayederu Abdulgafar lórí ẹ̀sùn pé ó ń lu àwọn araalu ní jìbìtì owó. Abdulgafar, ọmọ bíbí ìlú Ọ̀yọ́, ló ti lu onírúurú èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Kwara ní jìbìtì owó tó tó ẹgbẹ̀rún lọ́nà igba náírà kí ọwọ́ tó tẹ̀ ẹ́. A gbọ́ pé lọ́jọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún yìí ni Abdulgafar múra gẹ́gẹ́ bí lọ́yà. Ó pe onímọ́tò kan láti ìlú Àkúrẹ́ pé kó gbé òun lọ sí ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo. Nígbà tí wọ́n débẹ̀, ó wọnú kóòtù ó sì kí àwọn lọ́yà tó bá níbẹ̀. Bó ṣe bọ́ síta ló lọ sọ́dọ̀ obìnrin oní POS kan tó sì gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà pẹ̀lú ìlérí pé òun yóò ṣe transfer sí i. Báyìí ló gba fóònù dẹ́rẹ́bà ọkọ̀ tí ó gbé débẹ̀. Ó ní òun fẹ́ lo íńtánẹ́ẹ̀tì orí rẹ̀ láti lè ṣe transfer náà. Ló bá wọnú yàrá kóòtù kan lọ, ibẹ̀ ló sì gbà sá lọ. Ọjọ́ kẹta ni ọwọ́ àwọn àjọ Civil Defence Ọ̀ṣun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ti Kwara tẹ Abdulgafar ní òtẹ́ẹ̀lì kan nílùú Ìlọrin. Abdulgafar jẹ́wọ́ pé lóòótọ́ lòun kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin ṣùgbọ́n òun kò parí ní yunifásitì látàrí àìsí owó iléèwé. Ó ní bàbá òun, tóun náà jẹ́ agbẹjọ́rò, kò gba oyún òun, ìyá òun nìkan ló sì nìkan tọ́ òun. Ó ní inú òun bàjẹ́ fún nǹkan tóun ṣe ṣùgbọ́n òun pinnu láti máa ṣe gbájúẹ̀ káàkiri láti fi lè dojú ti bàbá òun ni. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.